Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Kí Ọlọ́run Ọlọ́run orí ajẹ́jẹ́ tán kó máa bá gbogbo wa lápapọ̀ àti gbogbo etí tó ń gbọ́ ètò yìí ọlọ́mọṣáwà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ètò tí ẹ ń gbọ́ náà ní ìwà lẹ́sìn. Ẹni tí ó ṣe agbátẹrù ẹ̀ náà ní His Royal Majesty Ọba Alhaji Kazeem Adébùkọ́lá Taiwo tí wọ́n jẹ́ Olú of Ajura Land ní ìrántí ìyá àti bàbá wọn Alhaji Mutajiro Kazeem àti Alhaji Safiriyu Kazeem tí wọ́n ti jáde láyé. Ládàá dúà ládàá sàrà ọlọ́mọṣàmú bá wọn lọ. Ọmọ yín tí ẹ ń gbọ́ ohùn rẹ̀ náà àwọn náà ní Abdulwasin Thawban tí wọ́n jẹ́ Chief Imam orílẹ̀ Ìgbòrè Central Mosque ní ìlú Àjùrà. Ọlọ́mọṣà ìgbàlẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa. Ohun tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé ní èní òun náà ní taqwallah, ìpayà Ọlọ́run. Ìpayà Ọlọ́run òun náà láti fẹ́ polongo rẹ̀ fúnra wa léni. A ti mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tá a bá ń sọ ní gbogbo ìgbà kó lè máa ṣàlékún rẹ̀ lára wa nítorí pé Ọlọ́run ọba dá wa wáyé, ìdí tó sì fi dá wa ó ṣàlàyé fún wa ní Al-Qur'an. Ọlọ́run ọba sọ nínú Al-Qur'an ba'da bismillahir rahmanir rahim. Ọlọ́run ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Ọlọ́run ní mo dá àlùjọ̀nú àti èèyàn àti àlùjànnú mo dá wọn wá sínú ayé illa liya'budun látara pé kán bá mi máa sìn wọn Ọlọ́run ọba. Ìdí tọ́lọ́run fi dá wa náà nìyẹn pé ká lè bá sìn wọn. Tá a bá wá fẹ́ sìn Ọlọ́run a gbọ́dọ̀ ní foundation tá a mọ̀ sí pìlẹ̀ aslun, òun náà ni al-iman billah wa taqwallah. Ìgbàgbọ́ sọ́lọ́run àti ìpayà rẹ̀ òun náà la fẹ́ sọ̀rọ̀ lé lónìí. Àyà pọ̀ nínú Al-Qur'ani lọ́pọ̀ yanturu náà ló ṣe jẹ́ wípé a gbọ́dọ̀ tiẹ̀ ṣàlàyé fúnra wa ohun tá à ń pè ní ìpayà Ọlọ́run. Ìpayà Ọlọ́run ni wípé kéèyàn tẹ̀lé àṣẹ Ọlọ́run ta'atillah, kéèyàn tẹ̀lé Ọlọ́run ọba wa ta'ati rasulillahi sallallahu alayhi wa sallam, kéèyàn sì tẹ̀lé àṣẹ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àti ohun tó pa wá láṣẹ wípé ká ṣe ó ní ma nahaytukum an fajtanibuhu. Ọlọ́run sọ fún ànábì pé sọ fún àwọn àlùmọ́ rẹ̀ ohun tí ń bá kọ̀ fún yín ẹ jìnnà sí o. Wa ma amartukum bihi fa'tu minhu mastata'tum. Ohun tí ń bá sì pa yín láṣẹ pé kẹ́ ẹ ṣe débi pé tọ̀ ẹbí tágbára yín bá mọ̀. Tá a bá wá wo ìpayà Ọlọ́run ọba ó ṣe kókó nínú gbogbo ohun tọ́lọ́run torí ẹ̀ gbé ẹ̀sìn kalẹ̀. Ìpayà Ọlọ́run ló fi sábẹ̀. Ìpayà Ọlọ́run ló ń jẹ́ ìpìlẹ̀, ló fi jẹ́ pé gbogbo ohun téèyàn bá ń ṣe nínú ẹ̀sìn ó gbọ́dọ̀ ṣe nítorí tọ́lọ́run àti nítorí tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Láàfin lọ sínú àyà Al-Qur'an, àyà tí a múlò òun náà ni Kùránì orí 3 ẹsẹ̀ 102 ba'da bismillahir rahmanir rahim. Ọlọ́run ọba sọ ní Al-Qur'an pé ya ayyuhalladhina amanu taqullah wa haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun. Ọlọ́run ní ya ayyuhalladhina amanu, mo pè yín olùgbàgbọ́ òdodo, mo pè yín olùgbàgbọ́ òdodo, ẹ̀yin tá a ṣe fọkàn tán, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé pàdé Ọlọ́run ọba ńjọ́ kan, ẹ̀yin tẹ́ ẹ mọ̀ jí tọ́lọ́run fi dá yín wá sínú ayé, tẹ́ ẹ sì mọ̀ pé ẹ pàdé ẹ sì jíṣẹ́ fún un. Taqullah, ẹ páyà Ọlọ́run ọba. Pípáyà Ọlọ́run ọba tọ́lọ́run sọ ni pé yuhadi uquqallahi fi sirri wal jahri, ká mú ìwọ Ọlọ́run ọba wá ní kọ̀rọ̀ àti ní gbangba. Ká páyà Ọlọ́run ọba haqqa tuqatihi, ní pípáyà ti pàápàá. Ó pa wá láṣẹ ó ní ká gbààwẹ̀, ó pa wá láṣẹ ó ní ká kírun, ó pa wá láṣẹ ó ní ká lọ sí hájì, ó pa wá láṣẹ ó ní ká yan sàká, ó pa wá láṣẹ ó sọ wípé kí ká mọ̀ pé Ọlọ́run lọ́lọ́run. Lẹ́hìn náà la ṣe wá rán ara wa létí, la tún fi ń rán ara wa létí pé tọ̀ ká gbà pé Ọlọ́run lọ́lọ́run, ká sì páyẹ̀ níwọ nìkan, páyà Ọlọ́run ní àárín àwùjọ, páyà Ọlọ́run níbi tó bá wà, páyà Ọlọ́run níbi iṣẹ́, páyà Ọlọ́run níwọ nìkan tó ń dá ṣiṣẹ́ rẹ̀, páyà Ọlọ́run ọba. Tó o bá ń bẹ nílé iṣẹ́ ìjọba, páyà Ọlọ́run bẹ̀ o. Bó o bá ń bẹ nílé iṣẹ́ tara rẹ̀, páyà Ọlọ́run ọba ń bẹ̀, nítorí pé gbogbo bí tó bá wà láyé o gbọ́dọ̀ páyà Ọlọ́run. Ọlọ́run ní haqqa tuqatihi, ní pípáyà ti pàápàá. Ẹ páyà èmi Ọlọ́run ọba. Tá a bá wà àwẹ̀ tọ́lọ́run ní ká gbà, kí nìdí tọ́lọ́run fi ní ká gbà rẹ̀? Ọlọ́run ọba sọ nínú Suratu Baqara nígbà tí ń sọ̀rọ̀ àyà
tí ń sọ̀rọ̀ àwẹ̀ ó ní ká gbààwẹ̀ ó ní torí pé àwọn tó ṣáájú wa min qablikum ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Ó ní ká gbààwẹ̀ nítorí pé àwọn tó ṣáájú wa náà ti gbà, nítorí pé ká lè máa bẹ nínú àwọn ẹni tí ń páyà Ọlọ́run. Ìpáyà Ọlọ́run lọ́lọ́run torí ẹ̀ gbààwẹ̀ kalẹ̀. Bó ṣe gbé ìrun kalẹ̀ nítorí ká páyà, nítorí bó ṣe gbé ájì kalẹ̀ pé ká gbáyẹ̀, tó gbé sàká kalẹ̀ pé ká páyà òun Ọlọ́run ọba khaliqu kulli shay'in, ọba tó dá gbogbo ẹ̀dá pátá là ń páyà. Èèyàn kì í páyà èèyàn nínú ayé. Ọlọ́run ọba tí ó padà bí ẹ léèrè ọ̀rọ̀, tí ó bí ẹ bó ṣe gbààwẹ̀, bó ṣe kírun, bó ṣe yan sàká, bó ṣe ṣe ájì, òun náà ní ká páyà. Nínú Nàìjíríà táwa yìí, ẹ jẹ́ á fi bẹ̀rù Ọlọ́run ọba sí, ká páyà ara wa, ká páyà Ọlọ́run ọba látara ara wa, nítorí pé tá a bá páyà Ọlọ́run ọba látara ara wa, Ọlọ́run ọba ní ó padà ṣàánú wa. Èyí tá ń pariwo yìí, Ọlọ́run máa ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá sọ nínú àdìsí tiẹ̀, ó ní taqullaha haythuma kunta. Ọlọ́run ọba Ànábì wa Muhammad ó ní ẹ páyà Ọlọ́run ọba ní gbogbo àyíká yìí tá a bá wà. Ó wà nílé iṣẹ́ ìjọba, ó wà nílé iṣẹ́ tara rẹ̀, ó wà ní gbogbo bí ó bá wà, ó ń dá ṣiṣẹ́ ni, ó ń dá kàwé ni, ó wà níbẹ̀ kan ni, láàyè ibi tọ́lọ́run bá fi ẹ́ sí, haythuma kunta, páyà Ọlọ́run ọba níbẹ̀. Wa atba'u sayyi'atal hasanata tamhuha, wọ́n wá ní ká fi dáadáa sẹ̀san aburú. Wa khaliqin nasa bi khuliqin hasana, wọ́n wá ní kó máa ṣe dáadáa sáwọn ènìyàn, wà dáadáa sí wọn nínú àwẹ̀ táwa yìí. Ẹjá wùwà dáadáa síra wa, ẹjá páyà Ọlọ́run ọba lára ara wa. Téèyàn kan bá ṣẹ̀ tàbí ó wùwà bàjẹ́ sí ẹ bẹ̀ ẹ rọ̀ lásìkò yìí, nítorí pé àsìkò táwa nínú ẹ̀ yìí ṣáàrù maghfira, oṣù àforíjì ni, ṣáàrù rahma, oṣù àánú ni, ṣáàrù mubaraka, oṣù alálùbáríkà ni oṣù táwa nínú ẹ̀ yìí. Nítorí ẹ̀ gbogbo ohun tá a bá fẹ́ ṣe a gbọ́dọ̀ fi ìpìlẹ̀ síbẹ̀. Ìpìlẹ̀ táwa ń sọ náà ni pé ìpáyà Ọlọ́run ọba. Ó ṣe sọ nínú àyà mi nígbà tó ń sọ̀rọ̀ ní fala tuzakku anfusakum inna Allaha a'lamu biman ittaqa. Ó ní kò sẹ́ni tó mọ ẹni tó páyà èmi Ọlọ́run ọba àyàfo ẹnìkan ò lè sọ pé òun gbọ́n, ẹnìkan ò lè sọ pé òun mọ́, ẹnìkan ò lè sọ pé òun páyà Ọlọ́run ọba àyàfo Ọlọ́run fúnra rẹ̀ ló mẹ́ni tó páyà rẹ̀. Èyí tó gbé kalẹ̀ fún wa yìí ló ní ká bẹ̀rù Ọlọ́run látara ẹ̀, ká gbààwẹ̀ ká lè fi bẹ̀rù Ọlọ́run ọba, ká yan sàká ká fi bẹ̀rù Ọlọ́run, ká ṣe aláàjì ká fi bẹ̀rù Ọlọ́run ọba, ká tó wá kírun náà fọ́lọ́run ká fi bẹ̀rù Ọlọ́run ọba. Nítorí ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ọba ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Yuhadi huquqallahi fi sirri wal jahri, ká mú wọ Ọlọ́run ọba wá ní kọ̀rọ̀ àti ní gbangba. Lolórin kan sì sọ pé wala yadkhulul firdawsa illa man ittaqa. Yuhadi huquqallahi fi sirri wal jahri, olórin yẹn sọ pé la yadkhulul firdawsa, kò ní wọ àlùjánnà onídẹ̀ra tó ga jùlọ illa man ittaqa, àyàfẹ́ ní tó bá ń páyà Ọlọ́run ọba. Yuhadi huquqallahi fi sirri wal jahri, tó mú wọ Ọlọ́run ọba wá ní kọ̀rọ̀ àti ní gbangba, tó ń ṣe tọ́lọ́run lóhun nìkan àti lọ́pọ̀ èèyàn. Ọlọ́run má ṣe wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ìlú Nàìjíríà Ọlọ́run já lè bẹ̀rù Ọlọ́run ọba ń bẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run ọba má ṣàfiwá lẹ́mìí, má ṣàfiwá lẹ́kàn. Ọlọ́run gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Ẹni tó ṣagbátẹrù ètò yìí àwọn náà ni His Royal Majesty ọba Alhaji Kazeem Adébùkọ́lá Táíwò, tí wọ́n jẹ́ Olú of Àjùrà land ní ìlú Àjùrà, ní ìrántí ìyá wọn àti bàbá wọn Alhaja Mutajiru Kazeem àti Alhaji Safiru Kazeem tí wọ́n ti jáde láyé. Ohun ọmọ yín tẹ̀ ń gbọ́ náà, òun náà ni Chief Imam of Orílẹ̀ Ìgbòrè Central Mosque Alfa Abdulwasin Fauban. Ọlọ́run má ṣe àgbàlẹ̀ sí fẹ́ni kọ̀ọ̀kan wa. Subhanallah wa bihamdihi.